kú dédé wòye ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Ìsọ̀rí ọ̀rọ̀ gírámà tá a fẹ́ ṣiṣẹ́ lé lónìí òun ni ọ̀rọ̀ orúkọ. Ọ̀rọ̀ orúkọ ni àwọn olóyìnbó máa ń pè ní noun, and it is said that a noun is a naming word. Tó túmọ̀ sí pé ọ̀rọ̀ orúkọ yìí ó lè jẹ́ orúkọ ènìyàn, orúkọ ẹranko, orúkọ ibùgbé, orúkọ ibìkan, orúkọ nǹkan aláìṣeékà, orúkọ nǹkan àṣeékà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lénìí iṣẹ́ ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn, how it is used in the sentence, òun la fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí. Ọ̀rọ̀ orúkọ ni àwọn ọ̀rọ̀ tó máa ń ṣiṣẹ́ olùwà, ẹ̀yán àti ààbọ̀ nínú gbólóhùn. Ọ̀rọ̀ orúkọ ni àwọn ọ̀rọ̀ tí ó máa ń ṣiṣẹ́ olùwà, ẹ̀yán àti ààbọ̀ nínú gbólóhùn. Níbí a fún wa lápẹẹrẹ iṣẹ́ ọ̀rọ̀ orúkọ gẹ́gẹ́ bí olùwà as a subject in the sentence. Kọ́lá jẹun, ọdẹ pa ìgalà, Kọ́lá wọlé, ṣubú lulẹ̀, mo jí ra ìwé. Kọ́lá wọlé ń bí ọ̀rọ̀ orúkọ ló jẹ́, ṣùgbọ́n ó ṣiṣẹ́ olùwà nínú gbólóhùn. Ọdẹ pa ìgalà, ọdẹ ó jẹ́ olùwà gbólóhùn. Kọ́lá wọlé ńkọ́, òun náà jẹ́ olùwà gbólóhùn. Mo jí ńkọ́, ó jẹ́ olùwà gbólóhùn. So ìkejì tá a máa ṣiṣẹ́ lé lórí ni ààbọ̀. Ààbọ̀ gbólóhùn òun ló kàn báyìí, bí ó ṣe ṣiṣẹ́ bí ààbọ̀ as the object in the sentence. Níbí iṣẹ́ ààbọ̀ ló kù, that is the subject of the sentence. A ti ṣe ti olùwà, níbí ààbọ̀ ló kù báyìí. Ààbọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní object of the sentence, that is what the doer does. Mo ra ìwé, mo ra ìwé. Ìwé tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn. Mo jẹ àkàrà, àkàrà tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn. Túndé jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú, ọ̀gẹ̀dẹ̀ tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn. Nígbà tí Túndé jẹ́ ẹni tó ṣe nǹkan, olùwà gbólóhùn. Mo jẹ iyán, iyán tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn. Mo jẹ iyán, iyán jẹ́ ààbọ̀ gbólóhùn. Ọdẹ pa ẹtu, ẹtu tó wà níbẹ̀ jẹ́ ààbọ̀ gbólóhùn. Then olùwà jẹ́ ọdẹ, that is the doer of the sentence, and what the doer does is ààbọ̀ tí àwọn olóyìnbó máa ń pè ní object. Báyìí ó kan ẹ̀yán, ìlò ọ̀rọ̀ orúkọ, ìlò ọ̀rọ̀ orúkọ gẹ́gẹ́ bí ẹ̀yán nínú gbólóhùn. Ní báyìí ó kan ẹ̀yán, ìlò ọ̀rọ̀ orúkọ bí ẹ̀yán nínú gbólóhùn as a qualifier in a sentence. A fún wa ní àpẹẹrẹ mẹ́ta péré. A lè ronú sí àwọn àpẹẹrẹ míì tí a tún lè lò, ìyẹn máa jẹ́ iṣẹ́ àmúrelé wa. Túndé pa ẹja ọ̀bọ̀kún. Túndé pa ẹja ọ̀bọ̀kún. Irú ẹja wo ni Túndé pa? Ọ̀bọ̀kún, ẹja ọ̀bọ̀kún. A rí pé ẹja ó jẹ́ ọ̀rọ̀ orúkọ. Ọ̀bọ̀kún òun náà jẹ́ ọ̀rọ̀ orúkọ, ṣùgbọ́n ó ṣiṣẹ́ ẹ̀yán fún gbólóhùn yìí. Ìyàwó Bísí wọ aṣọ òfì. Ìyàwó Bísí, ìyàwó Bísí, Bísí tó wà bẹ́ẹ̀ jẹ́ ẹ̀yán, ọ̀rọ̀ orúkọ lòun náà, ṣùgbọ́n níbí ó ṣiṣẹ́ ẹ̀yán ọ̀rọ̀ ló ṣiṣẹ́ fún bí. Wọ aṣọ òfì, òfì tó wà bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ẹ̀yán, tó túmọ̀ sí pé nígbà míì ẹ̀yán nínú gbólóhùn ó lè jẹ́ ẹyọ kan tàbí méjì tàbí kí ó tún jù bẹ́ẹ̀ lọ. Bí gbólóhùn yẹn bá ṣe gùn tó ló máa sọ iye ẹ̀yán tó wà níbẹ̀. Ìkẹta ni ejò èrè ni bàbá Olú pa. Ejò èrè gbé ẹja mì. Ejò èrè gbé ẹja mì. Ejò èrè tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yán fún ejò. Èrè tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yán fún ejò. Ìyàwó Bísí, Bísí tó wà níbẹ̀ jẹ́ ẹ̀yán fún ìyàwó. Ọ̀bọ̀kún tó wà nínú gbólóhùn yìí jẹ́ ẹ̀yán fún ẹja. Ìlò àwọn ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn nìyẹn. Ó máa ṣiṣẹ́ ẹ̀yán, olùwà àti ààbọ̀ nínú gbólóhùn. The doer tí à ń pè ní the subject of the sentence, then ààbọ̀ object of the sentence, ẹ̀yán the qualifier of the sentence. Láti fún wa ní àpẹẹrẹ. Tí ẹ bá ti kí ẹ wá ẹ̀yán ọ̀rọ̀, gbólóhùn tó ní ẹ̀yán ọ̀rọ̀ méjì tàbí mẹ́ta kẹ́ fi kún eléyìí, ìyẹn máa jẹ́ iṣẹ́ àmúrelé wa. Ibí ni a máa tún dúró sí lénìí lórí iṣẹ́ ọ̀rọ̀ orúkọ nínú gbólóhùn títí ìgbà tí a máa fi pàdé nígbà míì. Ire o.